فأمرني أن أقتله نوقا واحدا بعد واحد يا رسول الله فأمرني حديث على بما قفوا فأمرني أحياكم الله فأمرني يا رسول الله أن أقتلهم أو أن أنا قوم واحدا بعد واحد أن أقتلهم واحدا بعد واحد أيوة نبي مش يكون دايم كاميرا سكيما دوم ليكو نبي ينام الله حديث صحيح أنا بقول تو إمام يودا ẹlòmíì tó náà bá dìde nù sábẹ má ti kọ jẹ ó ní ya Rasulullah ó ní ìtumọ̀ mú ayọ̀ ó gbọ́njọ alẹ́bẹ̀rẹ̀ ó sèun kí ni wọ́n fẹ́ mú wa ó ní àmúre ní yá ní aṣọ ọ̀sọ́ ó ní já gbẹ́ kòtò láti kòtò náà pọ̀. kaba gbẹ̀tàn aláṣẹ akó wọn sílẹ̀ kan náà tẹ̀ gbẹ̀kùn wọn lẹ́bẹ̀rẹ̀ ẹ̀yin ṣe wá rí báyìí. Wàlá anabi máa sọ tó fọwọ́ ẹ̀rọ kan jẹ́ àmà kájẹ́rà dáadáa jẹ́ mẹ́rin. Sallallahu alayhi wa sallam. Àwọn náà kún kí ló ń ṣe àwọn náà sì ń wò bí ẹ̀rọ báyìí. Nítọ̀ bá wẹ̀ fún wáṣí lónìí. Abubakar wọn náà dá sí i. Wọ́n ní ya Rasulullah in tu'azzibuhum fa innahum lak wa in taghfir lahum fa innahum lak. Wọ́n ní wà nábì tó ní fẹ́ mú tẹ̀mí o. Nítorí àzìmú. Ó bí àjẹ wọn. Fàyínà ọmọlága. Wọ́n náà ń sìn tẹ̀mí. Wọ́n ló ń gbé ìná. Wọ́n ń tẹ́kì lọ́wọ́ fàyínà ọmọlága. Ó bá sì náà forí jù wọ́n náà lọ́wọ́ bìlẹ̀ rẹ̀. Ànábì náà ṣe o. Ànábì wa ní ẹtún wà nábì. Kò tún wá bú àti bí. Ó ní ẹ̀rí àgbà wa àfa wa wọ́n àtàfà àti bí. Ó ní wọ́n dà gẹ́gẹ́ bí ọmọ.